Ìbàfẹ́lẹ́dùmarè ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, arínúròde olùmọ̀ràn ọkọ̀, ọba lẹ́ni ọba lánàá ọba títí ayérayé, ọba adẹ́dá, ọba àṣẹ̀dá, kábíyín òsì, ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Adédoyin Kúkọ̀yí òun lorúkọ tèmi. Èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan ẹ̀kan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún. Èmi lọmọ àròbí ọmọ àtòrì. Ètò yín Gbajúmọ̀ òun lètò tí mo tún mú wá fún yín. Kì wá ṣèmi nìkan ni màmá darí ètò yìí lénìí. Àlejò mi lórí ètò sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n, oníṣẹ́ tíátà ni wọ́n, oníṣòwò ni wọ́n ti ẹ̀ pínra wọn sọ́nà bíi ìgbà ni. Ẹ wá nǹkan fìdílé ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, àwọn àgbọn àti àwọn àbúrò, ẹ jẹ́ kó máa yé wọn pé Adédoyin ti dé, ó ti gbódùn dé. Adédoyin ti dé, ó ti gbé oyin dé. Adédoyin ti dé, ó dẹ̀ ti gbé ayọ̀ dé. Ẹ jẹ́ ká ṣe ní pápápá bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ pápá. Ẹ jẹ́ ká àlejò mi ó máa wọlé bọ̀ lọ́wọ́ kan. Mo ní ṣe bí ẹ̀yin náà. Ó ga ojú tó rí yín gbó ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá kiri. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín tí wọ́n ń gbọ́ yín lọ́wọ́ nílé báyìí. Mo kí gbogbo ojú tó wò mí lọ́wọ́ mo ní ṣe dáadáa la bá yín, ṣàlàáfíà lẹ wà, láyọ̀ làwa náà dé, ẹ̀yin lá máa bá àwa lá máa wá, ojú tẹ wá fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ ni tí tẹ fi ń gbọ́ wá kò ní di. Inú mi dùn láti wà lórí ètò lẹ́nu. Ẹ ṣé, ẹ dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Abiola Adebayo lórúkọ mi. Àǹtí Bíọ́lá, yes ma. ọmọ ìlú wo ni yín gan? Ọmọ Àrùn-Ọ̀rìn ni mí. Àrùn-Ọ̀rìn ní Òmù-Àrán ní Kwara State. Kwara. Báwo ni wọ́n ṣe máa ń kí wọ́n ní ọ̀dọ̀ tí? Ẹ ti dé o. Ẹ ti dé o. Kí lẹ̀ṣẹ̀ mi báyìí ní ìsìn? Ó dẹ̀ ẹ má bínú. Ẹ má bínú. Ẹ kàn tí ẹ kíra yín díẹ̀. Ìyálé. Mi ò mọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Mo máa gbìyànjú. Wọ́n máa ní ọmọ amúkéṣẹ wà, ike ti yàkọ́, ike tẹ̀yẹ ni, ọmọ kọ́mìsùn. A máa gbọ́ yòókù. A máa gbọ́ yòókù tó bá yá. Ọmọ amúkéṣẹ wà,
ike tìyàkọ́ ike ẹ̀yẹ ni yẹn náà ló dánmọ́ràn ó dáa ẹ gbìyànjú Aunty Biola báwo ni kékeré yín báwo ló ṣe lọ. Kékeré mo dúpẹ́ fọ́lọ́run torí ibi tí àwa ti dàgbà mo dàgbà sí Ìdí-Òro ní Èkó ń bí báyìí ní sáìdì ọ̀nà Mushin lọ bẹ́ẹ̀ ni mo dàgbà sí kékeré ò fi bẹ́ẹ̀ rọrùn àmọ́ a dúpẹ́ fọ́lọ́run ọba bí irú bí táwa yáyà mi ló tọ́ mi bàdẹ̀ ṣe ń dàgbà bíi pé okay o máa ní láti jagun fúnra ẹ o máa ní kò sí ní o máa ṣiṣẹ́ so ibi tí mo gbọ́njú bára mi lórí títì à ń tà à ń rà à ń kiri ọjà à ń ṣe báyìí àmọ́ mo dúpẹ́ fọ́lọ́run pé mo nípinnu láti jẹ́ nǹkan kan kò dẹ̀ ń ṣe mímọ̀ ṣe mi náà Ọlọ́run wà pẹ̀lú mi Ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà mi mi tí ì débẹ̀ o àmọ́ kò ń ṣe bó ṣe wà tẹ́lẹ̀ ló ṣe rí mo dúpẹ́ fọ́lọ́run. àwọn ilé ìwé wo lẹ lọ. mo lọ sí mo bẹ̀rẹ̀ láti Bright Future Nursery and Primary School mo lọ sí Abiola Primary School mo tún school ní Katsina State briefly ní Aishat Memorial Primary School then ní Kano mo lọ sí Tony Cheta College mo wá padà wá sí bíbáyìí mo ti lọ sí Lagos State University ni mo ti ṣe. kí lẹ lọ kà ní iléèwé gíga tèkó. History and International Relationship mo kà. báwo wá ní ìrìn àjò tíátà báwo ló ṣe wá kàn yín. ìrìn àjò tíátà látìgbà tí mo ti wà kékeré ni eré orí ìtàgé nǹkan kan tí máa ń wù mí àmọ́ mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo máa ń nígbàgbọ́ pé nǹkan tó bá máa dà tó bá ṣáà ti fi ọkàn sí tó dẹ̀ ti tó forí tì wà débẹ̀ mo máa ń wò pé kí báwo ni mo ṣe máa bẹ̀rẹ̀ ibo ni máa lọ bọ̀ máa wò pé tásìkò ẹ̀ bá tó ọ̀nà àlà ní ọdún náà mo rántí pé mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn English àwọn onígẹ̀ẹ́sì kó tó dìgbà yẹn ni mo ti máa ń ṣe díẹ̀díẹ̀ bóyá à ń lọ fún stage láti secondary school à ń lọ ṣe stage drama gbogbo àwọn kan bẹ́ẹ̀ yẹn mo rántí pé nígbà yẹn mo wà ní 2002 mo bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn olóyìnbó dé so wọ́n ṣàfiwá sí nǹkan tá a máa ń pè ní waka pass kan ṣàrí ẹ̀ ń bẹ̀ èmi lè rí mọ̀ ayé ẹ̀rí mi mo wo bẹ̀ tẹ́ bá wo bẹ̀ mi wà lẹ́yìn èèyàn kan ẹ mọ̀ so ibẹ̀ yẹn ni a ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ so nígbà tó di 2003 mo pàdé wọ́n ní ẹnìkan bí àǹtí mi Liz Idowu so kọ́lọ́n bá mi kẹ́ wọn jù báyẹn lọ so àwọn ló wá ní ọkàn wò mí lọ́jọ́ kan ni mò ń bọ̀ láti bí àdúgbò kan náà ni gbogbo wa jọ máa ń gbé ọmọ wá sàdúgbò àdáda wọn ni hey Biola ìwọ ló jọ Genevieve ṣé ò fẹ́ act ni mo fẹ́ act pé mo tẹ̀ ti try pé but mi ò fẹ́ tọpinpin ìjọ mi fẹ́ sáré pé tó bá tásìkò ẹ̀ máa ṣe wọ́n wá ní pé ké pé àwọn mọ̀yàn kan ní Wálé Adénúgà nípa àwọn lè bẹ̀ get address bẹ̀ wípé tó bá lọ wọ́n á ṣọ̀díṣàn fún ẹ tó bá ṣe dáadáa tó bá yege wọ́n á lù ẹ pé kò sí bójúbójú àbí hanky panky kò sá àmúlùmálà kò sójóró pé tó bá ti ṣe dáadáa wọ́n máa mú ẹbẹ̀ wọ́n ní ṣé o mind kò sí pé màá lọ mo dẹ̀ lọ lóòótọ́ abẹ̀rẹ̀ gbogbo gbà yẹn ó tiẹ̀ máa ń lé oríṣiríṣi ìpele sípele ni àmọ́ mo dúpẹ́ fọ́lọ́run láti ibẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ mo débẹ̀ gbà yẹn mo dẹ̀ bá wọn ṣe àwọn audition ni a ṣe screening a ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ mú mi fún àwọn role yẹn ní 2003 so role kékèké náà ni a fi bẹ̀rẹ̀ so nígbà tá a ṣe yẹn tán mo wá lọ bá Bèkì Adéoyè àwọn ni production manager wọn nígbà yẹn pé ó dẹ̀ wù mí o pé mi ò dẹ̀ máa láti ṣe Yorùbá náà nǹkan kan bá wọn ní pé kò sí wàhálà pé táwọn bá ti níṣẹ́ àwọn máa pè mí so wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí díẹ̀díẹ̀ ọjọ́ one scene ọjọ́ scene méjì ọjọ́ mẹ́ta díẹ̀díẹ̀ títí táwọn èèyàn náà máa fi máa rí ẹgbẹ́ ọmọ yìí ó dẹ̀ dá o ó dẹ̀ lè ṣe báyìí ó yá máa pẹ́ wá sí location mi bẹ́ẹ̀ ṣáà láṣà ṣe bẹ̀rẹ̀ ṣá
títí dìsìn. Sinimá wo la máa wá ní pé ẹ kọ́kọ́ ṣe nínú àwọn sinimá àgbéléwò ti Yorùbá? Bẹ́ẹ̀ ni ti Yorùbá. Ó jábọ́ kò fọ́ ni mo kọ́kọ́ ṣe ní 2003. A ṣe Ó jábọ́ kò fọ́ pẹ̀lú Síkírátù Sìǹdòdó ní ìgbà kan náà. So bá ṣe kò pẹ́ ta ṣe Mo jábọ́ kò fọ́ yẹn tó la ṣe Síkírátù Sìǹdòdó, but tí mo kọ́kọ́ ṣe tó jẹ́ Yorùbá Ó jábọ́ kò fọ́. Ó ní orúkọ kan tí gbogbo àwọn olólùfẹ́ yín tí wọ́n mọ̀ yín sí, ẹ̀yin gan ni kẹ́ dárúkọ yẹn, àti pé ipa wo lẹ kó nínú eré yẹn tí orúkọ yẹn tó fi wá wú jáde. Bíọ́lá Ẹyánká ni àwọn èèyàn máa ń pè mí. Ó tiẹ̀ jẹ́ pé Ẹyánká yẹn gan àwọn èèyàn fẹ́ mọ surname mi, wọ́n fẹ́ mọ orúkọ bàbá mi. A ní Ẹyánká. Ó ní róò kan tí mo tọ́ fún mi nígbà kan nítorí orúkọ yẹn, torí pé àwọn èèyàn debate lórí róò yẹn ni pé èèyàn báyìí ní eléyìí báyìí. Èèyàn kan ní òun dìídì dárúkọ pé mo fẹ́ mọ obìnrin tó ń jẹ́ funny surname yìí, tí orúkọ sí surname ẹ̀ yìí funny, mo fẹ́ rí mọ̀, like àwọn èèyàn máa fi pé orúkọ bàbá mi nìyẹn, Adébáyọ̀. Orúkọ yẹn bó ṣe fáìn tó lórúkọ bàbá mi. Ẹyánká orúkọ film ni. So but mi ò rí nǹkan kan. Ọdún wo ni ẹ ṣe sinimá Ẹyánká yẹn? 2004. Talento ni? Adémọ́lá Adélakùn. Àwọn ló ní Lákàsàgbà, àwọn ló ní Mufolóṣà Oko náà, àwọn ló lójú èdè ńgbà yẹn. So àwọn ni wọ́n níṣẹ́ yẹn ńgbà yẹn. Through audition náà fi mú mi. Fún ṣaṣọ audition náà ni fún role iṣẹ́ mi yẹn gangan. Nígbà yẹn wọ́n fẹ́ kí Genevieve ṣe, but wọ́n á rò pé bóyá iná wọ̀, so wọ́n á wáyàn tí tó lè deliver bí títí ẹ̀ tó dẹ̀ tó farajọ díẹ̀. Nígbà yẹn wọ́n á pọ̀ audition, wọ́n tẹ̀ ti pé oríṣiríṣi èèyàn wá á pọ̀ gan, àmọ́ ìgbà t'Ọlọ́run pè níṣẹ́ mi. Ẹ ṣé. Gbajúmọ̀ òun lètò, ètò ní Gbajúmọ̀. Àǹtí Bíọ́lá, lórí ètò Gbajúmọ̀, ẹ̀yin náà mọ̀ pé abala oríṣiríṣi òun la ní. Abala tá a fẹ́ wọ̀ báyìí ti ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín ni. Tí àǹfààní àti béèrè ìbéèrè tó ń rú wọn lójú nípa yín tó ti wáyé. Àwọn tó ní béèrè ní, àwọn tó ń dẹ̀ fẹ́ gbóríyìn fún yín, àwọn yẹn náà wọ́n wà ń bẹ̀. Abala yìí là ń pè ní ojú abẹ. Ṣó yá ká sojú abẹ ńkọ́? Ẹ jẹ́ a sọ. Mo fẹ́ béèrè lọ́wọ́ Bíọ́lá Ẹyánká bóyá a rí wọn nínú fíìmù àmọ́kọ́ tó ń ṣẹlẹ̀, bóyá wọ́n bá wọn mate wọn jà ní or something. Ó ti pẹ́ ta ti rí wọn gbẹ̀yìn. Ẹ gbọ́, ṣé bí gbọ́nmi sí omi ò tó wà láàárín ẹ̀yin àtàwọn ẹlẹgbẹ́ yín ni? Irọ́ o, kò sí nǹkan tó jọ o, kò tiẹ̀ sí nǹkan tó jọ rí. Mi ò léyàn kankan tí mò ń bá jà, mo dẹ̀ dúpẹ́ f'Ọlọ́run, kò sẹ́ni kankan tó ń bá mi jà. Ó kàn jẹ́ pé lílọ sókè sódò tí wọ́n wáṣẹ́ mi ìkúnṣẹ́ náà, ìgbà míì náà bóyá àlọ sókè òkun àpadà iṣẹ́ mi náà ká tún mo mọ̀ kówó lè pé ni o, kò ń ṣe pé bóyá ẹnìkankan bá wa jà. Mo nísìn mo ti dé, mo ti wà ń bí by fully, mo ti wà ń bí by tí gbogbo ara tọkàntọkàn ni mo fi wà pẹ̀lú yín. fi wà ń bí. Ẹ ṣé. Ẹ jẹ́ a tún padà sójú abẹ. Orúkọ mi ni Margaret, mo ń sọ̀rọ̀ láti Surulere. Mo kàn fẹ́ kí Bíọ́lá Ẹyánká pé o kú iṣẹ́ o, ẹ kú iṣẹ́, kú iṣẹ́ tó dáa. Ọlọ́run máa fi ayọ̀ tì yín. Keep up the good work. May the Lord keep you, continue to increase you. The sky is not a limit for you, it's a starting point. All the best. God bless you. Ó ga. Àwọn ẹ̀ ṣáà ń gbìyànjú láti ṣáà sọ Yorùbá, ṣá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé ó ní eré kankan tí ẹ̀yin gangan fúnra ara yín tẹ́ ti fi ọwọ́ ara yín àti owó yín tẹ́ ti fi kọ, tẹ́ dẹ̀ ti fi gbé jáde? Bẹ́ẹ̀ ni. Ó tó mélòó? Mo ṣe kan ẹyọ kan náà ni. Mo ṣe kan ní year 2008 ni mo ṣe March 15 ni title ẹ̀. Wọ́n padà subtitle ẹ̀ ní Yorùbá ọjọ́ 15 oṣù kẹta àbí nǹkan kan. But kò really dàbí title tàti fún láti bẹ̀rẹ̀, but mo produce ẹ̀ ní 2008, wọ́n release ẹ̀ ní 2009. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Bíọ́lá, ṣé yìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn?
nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín òun ní kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí ó dẹ̀ dá mi lójú pé àǹtí Bíọ́lá tá bá tún gbé yín wá sórí ètò jẹ́ wa níhò lágbára Ọlọ́run Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Olú olówó Gẹmọ Àrèjà Mr Portable lórúkọ tí tèmi ń jẹ́. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ lórí ètò tó jẹ́ pé ìbẹ̀lẹ̀ ti máa kọ́gbọ́n, ìbẹ̀lẹ̀ máa ti ní ìmọ̀, ìbẹ̀lẹ̀ máa ti ní àwọn òye, ìbẹ̀dẹ̀ ní gbogbo ohun tó bá rú yín lójú nípa àṣà ilẹ̀ Yorùbá ibẹ̀ ló máa ti yé yín kẹ́ máa wò. Àǹtí Bíọ́lá jẹ́ àwọ̀ abala mi báyìí abala ta fi tíátíá òun ni mo pa ẹ̀rù báyìí àmọ́ kò sí bẹ̀rẹ̀ fọkàn yín balẹ̀ abala kí ni nǹkan náà. ẹ ṣáàjò mo bẹ̀ yín ni fún mi ní expo. kí n sọ fún yín kí n sọ fún yín ẹ sọ wọ abala tó bà mí lẹ́rù jù lórí ètò yìí ni mi ò mọ̀. ẹ wo ó ní àwọn kan tí a ti gbé wá sí orí ètò yìí tán ni mi ilé mi mẹ́tẹ̀ẹ̀ta ló gbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tí bá gba mẹ́tẹ̀ẹ̀ta máa ṣe testimony. kí lẹ máa ṣe. máa jẹ́rìí ṣé lóòótọ́. ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ṣùkú tí mo kó gbé dání. ẹ ní àǹfààní àti mú mẹ́ta ń bẹ̀. mẹ́ta tẹ bá mú yìí ẹ jẹ́ kémi bí yín kẹ̀dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn. ok ma. kò jù bẹ́ẹ̀ lọ. 1 2. ẹ má tu o. ẹyẹ mú kan. ìkẹta àwọn ńláńlá abẹ̀lẹ̀ mú kọ́lọ́n wá mú yín kó jẹ́ ńláńlá ìbéèrè ńláńlá. ẹjọ́. ìbéèrè ìkẹrin tó jẹ́ àkọ́kọ́ tí máa bí yín. ẹkùn kì í jẹ ẹran ọ̀kàsì kí ni wọ́n ń pè ní ìkàsì. èdè ojú ẹkùn kì í jẹran ìkàsì kò kì í jẹran òòjọ́ kò kí ń jẹran àná. kí ni ìkàsì kì í ṣe tẹkùn ẹ ṣàṣọ ìkàsì. ok kò kí ń jẹran ìkàsì. ẹ ti gbà á àmọ́ mo fẹ́ kẹ́ ẹ. kò kí ń jẹ ẹran tí ó bá ti pẹ́ ńlẹ̀. bíi ìjọ. bíi ọjọ́ bíi ọjọ́ bíi díẹ̀ sẹ́yìn. ẹ má dàrú ẹ má dàrú ẹ ṣáà ń wọwọ́ mi báyìí pé bíi ọjọ́. bíi ọjọ́ tó bá ti ń lọ bí ọ̀sẹ̀ kan tó ti ń lọ bí ọjọ́ mẹ́ta àbáàná. ọjọ́ kejì àná. ẹran ọjọ́ kejì ẹ gbìyànjú ṣé ẹ wá rí báyìí bí ìsìn wá ní ẹkùn yìí jẹ ẹran ìkàsì ìkàsì jẹ ẹran ọjọ́ kejì bẹ́ẹ̀ ni. ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkejì tí máa bí yín kí ni Yorùbá ń pè ní ọ̀wẹ̀ kọ́ ni wọ́n bẹ̀yàn ní ọ̀wẹ̀. ọbẹ̀ lọ́wẹ̀ wọ́n bẹ̀yàn lọ́wẹ̀ wọ́n bẹ̀ náà ni. pẹ̀lú bí ṣe tún tọ̀ yín sọ́nà tó. ọmọ ní abẹ̀yìn lọ́wẹ̀. We beg your pardon. Ike kékeré. Iye kí. Àǹtí Dòye. Agídí wo lẹ fi sọ lẹ́ẹ̀kan? Ẹ̀rẹ́gàn kékeré. Ẹ mọ̀ pé mi ò gbóyìnbó tààrà. Ìbẹ́ kí. Ọbẹ̀ lọ wẹ̀. Wọ́n. Àǹtí Dòye. Ẹ mọ̀. Ọbẹ̀ in advance. Bẹ́ẹ̀ náà ni òyìnbó ni. Òyìnbó ni advance. Wọ́n rán níṣẹ́. Àgbàlagbà ni máa sábà rán ọmọdé ní iṣẹ́ wọn ní wọ́n bẹ̀ lọ́wẹ̀ kí wọ́n rán yàn níṣẹ́. Ìbéèrè ìkeje tó jẹ́ ìkẹta tí máa bí yín kí ni Yorùbá ń pè ní àáró? Àáró. Kí ni àáró? Ó wọ́pọ̀ láàárín àwọn àgbẹ̀. Ẹ mọ̀. So wọ́n fi ń gbin nǹkan ni fertilizer. Náà má jẹ́ pa mí.
kí lẹ ajẹ́lẹ̀ irú èwo nà. Okay, ajẹ́lẹ̀ ni. Ìyẹn ni wọ́n ń pè ní ìtẹ́ ìpèlú òyìnbó lẹ́ẹ̀kan. Àáró jẹ́ ọ̀nà láti ran ara ẹni lọ́wọ́. Bẹ́ẹ̀ ni èyí tó wọ́pọ̀ láàárín àwọn àgbẹ̀ ẹgbẹ́jẹgbẹ́. Ìyẹn le èyí tẹ́ sọ láti yẹn le. Wọ́n irú tá bá fi àwọn àgbẹ̀ ṣe àpèjúwe nísìn tẹ́yìn jágbẹ̀ tèmi jágbẹ̀ tá bá ti roko tiyín lénìí tó bá di lọ́la tèmi lẹ máa wá ro. Okay, so báwo la ṣe máa wá sọ? À ń dá àáró nìyẹn. Bẹ́ẹ̀ àrò ó yàtọ̀ sí àrò ìyẹn lè ní máa sọ. bákan náà ni àmọ́ ìtumọ̀ wọn ó yàtọ̀. Bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí bí mo ṣe sọ wípé a gbé abala ìkàlẹ̀ torí a fẹ́ kí èdè àti àṣà ilẹ̀ Yorùbá kí ó parẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa nílé abala yìí gan-an pàtó òun ni wọ́n máa ń dúró dè torí wọ́n á rí ẹ̀kọ́ kan àbí méjì wọ́n á rí kọ́ níbẹ̀. Gbajúmọ̀ òun lètò ètò ní Gbajúmọ̀. Àǹtí Bíọ́lá lẹ́ẹ̀kan mi tiẹ̀ mọ̀ bí tí màá gbé yín gbà báyìí nísìn bẹ́ẹ̀ ṣe wọlé lẹ́ẹ̀kan ní àmì òmọ́jọ́ mo wá wò pé kí ló dé tẹ́ni jù àmọ́ bẹ́ẹ̀ ṣe kó lọ́lẹ̀ tẹ́ kó lókè yẹn mi wù ṣẹ́ni yìí ṣé kìí ṣe pọ́n fẹ́ pa mí láyò báyìí. Àbí báwo ni ó dẹ kàn tí ẹ jẹ́ afẹsẹ̀ rájò díẹ̀ ẹ bá ń gbóhùn sókè bọ̀tẹ́ má jẹ́ kó pọ̀ jù kó má pọ̀ jù ó ti yá. má wé ni mi. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Orin tèmi àti yín jó sí tọ́ ní ìsìn àti Bíọ́lá talent tó kọ. Ẹni tí ò bá mọ òun yẹn kò ń ṣe Yorùbá. Kò ń ṣe Yorùbá. Late Alhaji Sikiru Ayinde Barrister. Ayinde Barrister kí ni wọ́n wá pe àkọlé ẹ̀? Ìyẹn wá ní. Alhaji àgbà. Bẹ́ẹ̀ ni àtàlájì kúkúrú náà. Fuji garbage. No, wọ́n kọ́ ilé before Fuji garbage. Fuji Meliki. Ilé ìkọ́ ni Meliki. Fuji Skololo. Ẹ má bínú. Mo ní tìyín wájú díẹ̀ ní. Mi ò rántí àmọ́ tẹ bá dárúkọ yẹn kí n rántí. Ẹ mọ̀ àkọlé tí tá a jó tán sí nìsín òun náà pè ní Fantasia. Fantasia. Kẹ́ tó wá máa lọ àǹtí Bíọ́lá ẹ̀bùn ní láti iléeṣẹ́ tó ṣe agbátẹrù ètò Gbajúmọ̀ ìyẹn iléeṣẹ́ April Ventures Limited nínú ibẹ̀ aṣọ wà fún yín láti iléeṣẹ́ Shekoni Stores Alájà Shine tí gbogbo èèyàn mọ̀ sí Dúpẹ́ Cosmetics àwọn náà wọ́n fún yín lẹ́bùn Mojola Olúwa Stores àwọn náà wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín ní ìgbàkigbà tẹ́ bá wá sórí ètò ká fún yín ní ẹ̀bùn yín ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé o lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ April Ventures iléeṣẹ́ yóò ní jóná ẹ ti ń ṣe ribiribi Ọlọ́run tó ń gbé yín lọ síwájú kò ní fà yín sẹ́yìn lágbára Ọlọ́run Shine Store a dúpẹ́ lọ́wọ́ yín Shekoni aláṣọ náà mo dúpẹ́ o àti Mojola Olúwa lágbára Ọlọ́run iwájú báyìí ni ọ̀pọ̀ ẹ̀bì tí máa ń ré sí iwájú lẹ́ẹ̀ máa lọ Ọlọ́run ò ní sọ yín di èrò ẹ̀yìn iléeṣẹ́ yóò dẹ̀ ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ ojú tó ń pọ́n iṣin kì í ṣe ti àpọ́nkú ìyà tó ń jẹ iṣin àjẹlà ni nǹkan tí ò tó lè ní
pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè tó bá máa di lọ́la á tó á ṣẹ́kù. Ẹ jẹ́ a ní ìfọkàndà, ẹ jẹ́ a ní ìforítì. Pẹ̀lú ìfọkàndà àti ìforítì gbogbo nǹkan tá à ń fẹ́ yóò tẹ̀ wá lọ́wọ́. Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín fẹ́ máa dágbére pé ayọ̀ ìdùnnú òun ni màá tún pàdé yín láyọ̀.